Ètò ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú jẹ́ ohun kan tó ṣe kókó nínú ètò ìṣàkóso ìlú. Èyí rí bẹ́ẹ̀ nítorí wípé ètò ààbò tó péye ló lè fi ará ìlú lọ́kàn balẹ̀ tí gbogbo nǹkan yóò sì máa lọ bó ti tọ́ àti bó ti yẹ. Ètò ìdàgbàsókè tó jọjú kan kò lè wáyé nígbà tí ìlú kò bá rójú látàrí àwọn ìwà ọ̀daràn àti ọ̀bàyéjẹ́ onírànran tó bá ń ṣẹlẹ̀ láàrin ìlú. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn náà mọ pàtàkì ìpèsè ètò ààbò tó péye láàrin ìlú. Èyí ló mú kí ìjọba rẹ̀ máa ná owó iyebíye sí ẹ̀ka ètò ìdàgbàsókè yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí àlàáfíà lè bá jọba nílé lóko nípínlẹ̀ Ògùn. Wọ́n ti gbọ́mọ lọ o, wọ́n ti pa wọ́n o, wọ́n ti àmúrọ̀bà ń bí yìí o, àwọn tó ń ṣe ritualist tó ń fi èèyàn ṣòwò tó ń lọ ṣe gbogbo jákújákú, àwọn cult tó ń para wọn, àwọn ọmọléèwé ẹ̀rí pé gbogbo ẹ̀ ti lọ́ọ̀lẹ̀. Àwọn onímọ́tò wọ́n para wọn léni, wọ́n pa 5 léni, wọ́n pa nítọ́sìn o, ní Kútọ́ o, níjẹ̀bú Òde ẹ̀rí pé gbogbo ẹ̀ ti wálẹ̀. Ògùn State wá di state gidi náà nínú Ògùn State jẹ́ tẹ́lẹ̀ o, látijọ́ tán ti bí wa kan tó bí wa pàápàá ló ti wà ń gidi. Wọ́n gbọ́dọ̀ bàjẹ́ àfi ká túnṣe padà, òun la ṣe ń túnṣe. Àbálọ àbábọ̀ àwọn ìgbésẹ̀ ìjọba lọ́lọ́kan òjọ̀kan wọ̀nyí láti túbọ̀ mú ètò ààbò gbépọn sí i nípínlẹ̀ Ògùn ló ń ṣokùnfà ìgbé ayé ìrọ̀rùn fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí báyìí. Ní kété tó gorí àléfà nínú ọdún 2011, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn dé bá ètò ààbò tó mẹ́hẹ, èyí tó ń fòòró ẹ̀mí àwọn ará ìlú lóòrèkóòrè. Ìwà àwọn alọ́kólóhunkígbe ní láàrin ìlú, ní pàápàá jùlọ àwọn ilé ìfowópamọ́ àti ìwà ọ̀daràn oríṣiríṣi èyí tó gba ìlú kan lásìkò náà. Ẹ̀yin náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lógùn some 4 years ago, àdẹ̀mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn. Èmi tẹ́ ń bá sọ̀rọ̀ yìí gan, wọ́n ti gba mọ́tò mi some 4 years ago rí. Bẹ̀tí sìn mo tẹ̀lé páàkì mọ́tò mi kí n máa wine ẹ̀ up torí mo sure pé wọ́n ti ra APC security ṣàtiwà, àwọn ọlọ́pàá wà, wọ́n fún wọn ní support, wọ́n tún ní security trust fund, gbogbo wa la ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gọ́vnà torí a rí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ààbò ìlú gbogbo ẹ̀ kì í dẹ̀ ṣe pé àwọn nìkan ló wáṣẹ́ yẹn mọ́yà, ṣùgbọ́n wọ́n wá àwọn èèyàn from private sector tó jọ ń ṣe, so gbogbo alájọ ń ṣe àdẹ̀mọ́ bó ṣe yẹ kó rí. Ẹ̀mí àti dúkìá ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú àti àwọn ọlọ́rọ̀ ajé lọ́lọ́kan òjọ̀kan ló sì faragbá nínú ìṣẹ̀lẹ̀ aburú àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí lásìkò náà. Gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán sí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn, gómìnà Ìbíkúnlé Amósùn bá àwọn tọ́rọ̀ kàn kẹ́dùn. Bákan náà ló sì ṣàbẹ̀wò káàkiri láti fojú rí ìwà aláàbí àwọn adigunjalè wọ̀nyí. Ètò ààbò gangan ni mo rò pé lọ́nba àṣẹlẹ́gùn state ní ọdún 4 sígbà tá a wà yìí. Nígbà tá a dé ní 2011, Ògùn state yìí bí pé wà ní hell ni. Olè lénìí, olè lọ́la, kọ́ọ̀tì lénìí, kọ́ọ̀tì lọ́la, gbogbo ètò ẹ̀wà dojúrú. Ń tá a ṣe ni pé ṣe ni gómìnà jò pé ibi tó ti bí wà rí o, ìlú àwọn bàbá wo lọ́wọ́ rèé, gbogbo àwọn orúkọ ńláńláńlá ibi tó ti jáde rèé kò gbọdọ̀ bàjẹ́. Lẹ́yìn tó ṣàbẹ̀wò káàkiri gbogbo àwọn ààyè tí ìṣẹ̀lẹ̀ náà ti ń wáyé, ní ìjọba rẹ̀ wá bẹ̀rẹ̀ ọ̀nà àti mú òpin dé bá ìwà adigunjalè àti ìwà jàǹdùkú nípínlẹ̀ Ògùn. Látàrí ìmọrírì wípé owó gọbọi ló ń bẹ nínú ìpèsè ètò ààbò láàrin ìlú, èyí ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣàgbékalẹ̀ àpò ìkówójọ kan tí wọ́n pè ní Security Trust Fund, níbi tí àwọn olórí ilé-iṣẹ́ aládàáni àti àwọn ọ̀gá ilé ìfowópamọ́ náà ti gbé owó kalẹ̀ láti fi ṣe ìrànlọ́wọ́ fún ìpínlẹ̀ Ògùn. Gómìnà Ìbíkúnlé Amósùn fúnra rẹ̀ ló darí ètò ìkówójọ náà. From FCMB, you can expect 100 billion naira.
And from State Bank, you can expect 25 million naira. So 125 combined. Thank you. To this extent, I start by raising the sum of 100 million naira. Being rude will also commit 100 million. Ní ọjọ́ yìí kan náà, ìjọba tún ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu ṣíkélé kan láti máa ṣàkóso níná owó yìí bó ti tó àti bó ti yẹ kí ètò ààbò lè bá di ohun tó gbépọn sí i nípínlẹ̀ Ògùn. Gbogbo eléyìí wáyé lẹ́yìn tí ìjọba ti fi ìwé àbádòfin lórí rẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí kí ìkówójọ náà lè lọ pẹ̀lú ìlànà òfin. Síwájú sí i, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún ṣàgbékalẹ̀ ètò láti máa lo àwọn àjọ ojúlalákànfin ṣọ́rí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn elétò ààbò ìpínlẹ̀ Ògùn. Èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ Ògùn fi gba àwọn àjọ ojúlalákànfin ṣọ́rí yìí mọ́ra tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wà lábẹ́ àkóso ìjọba ìpínlẹ̀ Ògùn láti ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2011. Ìjọba ìpínlẹ̀ Ògùn wá pèsè àwọn ohun èlò tó ṣe kókó fún àjọ yìí gẹ́gẹ́ bí ọkọ̀, kẹ̀kẹ́ alùpùpù, aṣọ iṣẹ́ àti àwọn irinṣẹ́ mìíràn èyí tí yóò máa pèsè ìrànlọ́wọ́ tó yẹ fún wọn lẹ́nu iṣẹ́ wọn. Lẹ́yìn èyí ni ìjọba tún pèsè ààyè kan fún wọn gẹ́gẹ́ bí olú iléeṣẹ́ àjọ yìí fún ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn. Èyí ni láti túbọ̀ mú rọrùn fún wọn lẹ́nu iṣẹ́ wọn láti máa kún àwọn elétò ààbò yòókù tó wà nípìnlẹ̀ yìí lọ́wọ́ lórí iṣẹ́ ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Ọ̀gbẹ́ni Sọjí Gonzalo ní alukoro ẹgbẹ́ ojúlalákànfin ṣọ́rí ìpínlẹ̀ Ògùn. Ó sọ̀rọ̀ lórí àṣeyọrí àjọ yìí nípínlẹ̀ Ògùn láti nǹkan bíi ọdún 4 sẹ́yìn. lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ rí i pé ìyàwó Speaker Ọ̀ṣun State House of Assembly tí wọ́n jí gbé léjìgbò Ogun State ń bí láti wá mú àwọn tí ó jí ìyàwó Speaker yẹn gbé tá a dẹ̀ gba ìyàwó Speaker yẹn lọ́wọ́ wọn láì farapa láì ṣe pé wọ́n pa tá a dẹ̀ kó gbogbo àwọn tí wọ́n jí ìyàwó Speaker yẹn gbé. Báwo la ṣe ṣe bí Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn ò bá fún wa ní gbogbo nǹkan tá a fi ń ṣiṣẹ́ yẹn irú tá a ṣe yẹn ò lè ṣe kó tó di pé Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn dé kò sí ọjọ́ kan tẹ́ẹ̀ní rí i pé wọ́n gba mọ́tò ní pàtàkì l'Abẹ́òkúta ń bí wọ́n á gba mọ́tò tó 4-5 lójúmọ́ pẹ̀lú ìbọn. Ṣùgbọ́n nígbà tí ìjọba ìdé tí wọ́n ró ọlọ́pàá lágbára wọ́n kó mọ́tò fọlọ́pàá wọ́n ra APC ẹ̀rọ agbọ́tàmì mọ́tò agbọ́tàmì náà ń pè l'APC wọ́n kó sílẹ̀ rẹpẹtẹ tó dẹ̀ jẹ́ tuntun ni tí kìí ṣe àlòkù wọ́n kó fọlọ́pàá wọ́n fún wa ní ẹ̀rọ ọ̀kànsíra ẹni tá a lè máa fi kàn síra wa ó jẹ́ kí iṣẹ́ yìí kó wúyàn lórí láti ṣe. Òun ló fà á gbogbo àwọn adigunjalè tó ń jalè l'Ógùn State ìjọ́ òun lẹ ti gbọ́ pé wọ́n lọ fọ́ báǹkì l'Ógùn State nísìn. L'Abẹ́òkúta ń bí ìjọ́ òun lẹ ti gbọ́ pé wọ́n yọ̀bọ̀n wọn ń já mọ́tò gbà. Ìjọ́ òun lẹ ti gbọ́ pé àwọn èèyàn wá lọ sọ́jà wọ́n ń já báàgì wọn ń já fóònù wọn. Bákan náà ló tún sọ̀rọ̀ síwájú sí i lórí akitiyan ìjọba ìpínlẹ̀ yìí láti sọ àjọ ojúlalákànfin ṣọ́rí yìí di ọ̀kan lára elétò ààbò tó wà lábẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ yìí lábẹ́ òfin. Ìwé tá a mọ̀ sí bill tí wọ́n fi Federal Vigilante Service of Ogun State lágbára ti wà ní House of Assembly mo mọ̀ pé nípadàdé ẹlẹ́ẹ̀kejì ìyẹn á yọrí sí rere àjà tó bá ti jáde owó tó jẹ́ tọ́ àwọn òṣìṣẹ́ gangan ni wọ́n máa gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ṣùgbọ́n ní ìsìn wọ́n fún wọn lówó ṣàpòrò wọ́n dẹ̀ ń bá wa mójútó bá a ṣe ń tún àwọn mọ́tò wa ṣe wọ́n ń ṣètò bá a ṣe ń repo sí wọn láti rìn káàkiri láti rí i pé ààbò tó dájú ó wà fáwọn èèyàn wa gbogbo eléyìí ni ìjọba Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn ń ṣe. Lára ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ Ògùn láti rí wípé àdínkù ńlá dé bá ìwà ọ̀daràn nípínlẹ̀ yìí ló tún ṣokùnfà kíkó àwọn elétò ààbò agbófinró mìíràn wá sí ìpínlẹ̀ Ògùn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Èròǹgbà ìjọba ni láti fi àwọn agbófinró wọ̀nyí kún àwọn tó wà nílẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n lè bá a sọ ìwà ọ̀daràn di ohun ìgbàgbé nípínlẹ̀ Ògùn. Lórí akitiyan àti wa ọwọ́ ìwà ìbàjẹ́ bọlẹ̀ yìí kan náà ìjọba ìpínlẹ̀ Ògùn tún ṣagbátẹrù àwọn ètò àti ìgbésẹ̀ oríṣiríṣi láti ṣe ìrónilágbára fún gbogbo àwọn iléeṣẹ́ elétò ààbò tó wà nípìnlẹ̀ yìí. Wọ́n tiẹ̀ ti wá gbàgbé gbóyan bílípọ̀ náà nìkan ló pọ̀ jù èyí tá a wá ń ṣe jù ọ̀rọ̀ ẹ̀kọ́ àtọ̀rọ̀ ìlera ni àtọ̀rọ̀ ààbò òun ló ṣe pàtàkì jù òun tẹ́ bá mọ wàhálà tá à ń ṣe sí owó tá à ń ná sí
láti inú ọdún 2012 di àkókò yìí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti ra ogunlọ́gọ̀ àwọn ọkọ̀ elétò ààbò tí wọ́n ń pè ní Hilux, ọkọ̀ arọ́bọ̀n tí wọ́n ń pè ní APC 13 àti àwọn irinṣẹ́ ètò ààbò mìíràn lóríṣiríṣi. ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí lásìkò náà Mohammed Abubakar ló ṣiṣọ́ lójú àwọn kan nínú àwọn ọkọ̀ elétò ààbò wọ̀nyí àti àwọn irinṣẹ́ mìíràn tí ìjọba rà fún lílò àwọn elétò ààbò. Pleasure and privilege to hand over the keys of these vehicles, of these equipments to you. The keys to these vehicles. Happy driving. Gbogbo àwọn ọkọ̀ wọ̀nyí àti àwọn elétò ààbò tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn sì ni wọ́n ti wá pín ká gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí látàrí wípé ìpínlẹ̀ Ògùn jẹ́ ẹnu ibodè tó pààlà pẹ̀lú àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀‐èdè yìí àti àwọn orílẹ̀‐èdè adúláwọ̀ Áfíríkà kan. èyí ló mú kí ìjọba tún pín àwọn ọkọ̀ àti àwọn irinṣẹ́ mìíràn tó pọ̀ fún àwọn elétò ààbò tó wà lẹ́nu ibodè àti àwọn ààyè tí wàhálà ti lè wáyé jùlọ nípínlẹ̀ yìí. Síwájú sí i, àwọn ìgbésẹ̀ wọ̀nyí ló mú kí wọ́n tún dá àwọn elétò ààbò sí ikọ̀ oríṣiríṣi gẹ́gẹ́ bí àwọn agbófinró ayárabíàṣá èyí tí wọ́n ń pè ní Quick Response Squad, ikọ̀ Joint Military Police Task Force àti ikọ̀ àwọn ológun Operation Mesa. A dẹ̀ jókòó àwọn agbófinró abáwọn ṣe pàdé, àjọ jókòó a ràn wọ́n lọ́wọ́, a prioritize needs wọn, a jẹ́ kí n tán fẹ́ kó jẹ́ bí gbòǹgbò lọ́kàn wa. Ní mọ̀pínjọ́ kan ṣo a fún wọn ní mọ́tò bí 200, a dẹ̀ ṣe àwọn nǹkan APC, àwọn nǹkan ìgbàlódé tó fi ń bá olè, tó ń kojú ìjà kó lè, ara gbogbo ẹ̀bẹ̀ yẹn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lénìí tí mo rò pé ó dáa jù tí Ọlọ́run ṣe fẹ́lógún state láti 2011 nírọ̀ ètò ààbò. Ikọ̀ àwọn agbófinró àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ wọn nípínlẹ̀ Ògùn náà kò fi iṣẹ́ wọn falẹ̀ rárá láti rí wípé àfojúsùn ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lẹ́ka ètò ààbò nípínlẹ̀ Ògùn dòun. Eléyìí ni àwọn agbófinró ń ṣe pẹ̀lú yíyọjú sí àwọn ààyè tí wàhálà bá ń ṣẹlẹ̀ lásìkò tó yẹ. Ìwà ẹgbẹ́kẹ́gbẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òkùnkùn láàrin àwọn ọmọ iléèwé gíga èyí tó gbalẹ̀ kan nípínlẹ̀ Ògùn kó tó di wípé ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gorí àléfà ló ti wá di ohun ìgbàgbé báyìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ikọ̀ agbófinró wọ̀nyí. Àwọn ọkọ̀ elétò ààbò Hilux tuntun àti àwọn ọkọ̀ arọ́bọ̀n tí wọ́n ń pè ní APC tí ìjọba ìpínlẹ̀ Ògùn pín fún àwọn elétò ààbò nípínlẹ̀ yìí ti ṣe ìrànlọ́wọ́ tó yẹ fún àwọn elétò ààbò lẹ́nu iṣẹ́ wọn. Ògùn sì tẹ́pín gbà kan rí gbogbo báǹkì kan bẹ́ẹ̀ ní Ògùn yìí tí wọ́n ti lè gbọ́rọ̀ ṣẹ́ra gbogbo àdẹ̀wà rìn àyàn Olúwa ṣeun. Ikọ̀ àwọn ọmọ ológun lábẹ́ àṣẹ iléeṣẹ́ ológun tí wọ́n ń pè ní 35 Artillery Brigade tó wà lálámàlà Barracks nílùú Abẹ́òkúta náà kò gbẹ́yìn nínú ìpèsè ètò ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ yìí ní ìbámu pẹ̀lú ìpèsè ìrànlọ́wọ́ tó yẹ fún wọn láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn. Lóòrèkóòrè ni ikọ̀ àwọn ọmọ ológun yìí máa ń lọ káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ yìí láti máa ṣàbẹ̀wò kálọ kábọ̀ àwọn ọkọ̀ àti èrò tó ń wọlé jáde nípínlẹ̀ yìí lójoojúmọ́.
Bákan náà ni àwọn ikọ̀ ológun tún máa ń ṣàbẹ̀wò sí àárín ìlú gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó ṣe kókó láti fi lé àwọn ọ̀daràn àti àwọn oníṣẹ́ láabi kúrò láwọn agbègbè ìpínlẹ̀ yìí. Gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan ló ti yọrí sí rere tó sì ti mú àlàáfíà jọba láàárín àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Mímú àlàáfíà jọba ní gbogbo agbègbè ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀kan lára àṣeyọrí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ló tún fa ojú àwọn olùdáṣẹ́sílẹ̀ mọ́ra nílẹ̀ yìí àti lókè òkun, èyí tó wá ti sọ ìpínlẹ̀ Ògùn di ọ̀kan lára ògbóǹtarìgì ọlọ́rọ̀ ajé láàárín àwọn ìpínlẹ̀ yòókù. security ètò ààbò tẹ́lẹ̀ báyìí kọ́lógún ṣe ìṣèrí àdúpẹ́ fọlọ́run ni àdúpẹ́ ni kò sẹ́ ń bò táago mẹ́rin bá ti lù kálukú ti gbé gbá wọn ti lọ bẹ́ẹ̀ lọ́jọ́ tèní wọ́n ń ṣètò lóru mọ́jú torí kí ni ààbò tó wà ní. Gbogbo akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn yìí ló ń lọ pẹ̀lú ìwòye àwọn àjọ àti ikọ̀ oríṣiríṣi lágbàáyé, bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ti bẹ̀rẹ̀ sí ní mú àlàáfíà jọba tó sì tún mú ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn gòkè àgbà sí lójoojúmọ́. Bákan náà